Stop taking your problems to the wrong people. They will only mock you, laugh at you, and gossip about your story. Many people you call your friends don't really care about you. Learn to take your problems to God in prayer. He is the only one who will never mock you. Ẹ jẹ́ ká ṣọ́ra, ká mọ àwọn tí a fẹ́ máa fi ọ̀rọ̀ wa lọ̀. Mo gbé ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ lágbájá. Kò ní kí lágbájá kó ní ìbéèrè sí ìrànlọ́wọ́ tó gbé lọ. Lágbájá lè tún gbé ọ̀rọ̀ rẹ tó gbé lọ bá láti lọ sọ fún tẹ̀mẹ̀dùn. Ẹ jẹ́ ká máa ṣọ́ra, ká máa mọrú àwọn ọ̀rẹ́ tá à ń bá lò àti àwọn ọ̀rẹ́ tá à ń fi ọ̀rọ̀ lọ̀. Nítorí pé ayé ò fẹ́ ẹni fọ́rọ̀, àforí ẹni nìkan òun ló máa ń yọ ni. Ẹ jẹ́ ká máa fura. Ẹ ṣé.